èèyàn mọ̀ sí Olú Àlàáfíà àti Drummers of Peace, aláṣẹ àti olùdásílẹ̀ ààfin ìlú. Mo bá ìlú lílù nílé. Ẹ tó bá mọ ìtàn Ọba Láoyè, tí ẹ bá kà nípa Ọba Láoyè lórí ẹ̀rọ ayélujára dáadáa, ọba tó fi ipò ọba rẹ̀ polongo àṣà àti ìṣe Yorùbá ni. Jẹ́ pé òun ló jẹ́ kí ìlú lílù di gbajúgbajà káàkiri àgbáyé, tí gbogbo èèyàn sì fi jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ sí, jẹ́ pé àwọn èèyàn súnmọ́ láti máa lò. Ó jẹ́ ẹ̀kọ́ tí mo bá nílé. Mo gba ìlù mi àkọ́kọ́ nígbà tí mo wà ní ọmọ oṣù mẹ́ta, gẹ́gẹ́ bí tí àwọn òbí mi sọ fún mi. Tèmi náà sì bá lọ́wọ́ mi, tí mo sì ní àwòrán rẹ̀, tàbí ní fọ́tò ẹ̀ tí mo ní lọ́wọ́. Gbogbo èyí ló jẹ́ kí mo ti fi bẹ̀rẹ̀ ìfẹ́ tí mo ní sí àṣà àti ìṣe Yorùbá láti kékeré mi. Pẹ̀lú yìí, gẹ́gẹ́ bí ìdílé onígbàgbọ́ tá jẹ́, a máa ṣe àdúrà láàárọ̀. Ìlú yìí náà máa gbé wá sí yàrá tí a ti máa ń ṣe àdúrà yìí, tí a máa dùdù wà ńbẹ̀, ìlú oríṣiríṣi wà ńbẹ̀. Ìlú yìí á lù níbẹ̀. Jẹ́ pé láti ìgbà èwe mi, nǹkan àkọ́kọ́ tí màá kọ́kọ́ ṣe, ìlú màá kọ́ lù láàárọ̀ kí n tó lọ ilé-ìwé. Láti ìgbà tí wọ́n ti bí mi, gbogbo àwọn nǹkan yìí ni mo ti ń ṣe lójoojúmọ́, tó ti wá mọ́ mi lára. Láàárín àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bá ń ṣe nǹkan, màá gbé ìlù mi lọ́wọ́, màá lù fún wọn ńbẹ̀. Bá ṣe bẹ̀rẹ̀ díẹ̀ nìyẹn. Jẹ́ pé ìlù lílù yìí ó jẹ́ nǹkan tí wọ́n ti mọ̀ mí mọ́ nílé ìwé, wọ́n mọ̀ mọ́ mi ní church. Mo jẹ́ ìkan lára àwọn akọrin Sister Àlàáfíà Bàbá Àbíyè ní ìlú Ẹdẹ. Jẹ́ pé church music náà ràn mí lọ́wọ́ láti ṣe àwọn nǹkan yìí. Jẹ́ pé ó jẹ́ kí n mọ ohun ìsàlẹ̀, ohun òkè, ohun àárín, bá ṣe kọrin, bá ṣe ń gbé ohùn jáde. Ó ràn mí lọ́wọ́ púpọ̀. Jẹ́ pé àwọn bàbá mi náà tún jẹ́ alùjù ní church, torí ìdílé wa ló jẹ́ ìdílé tó jẹ́ pé ìdílé Kristẹni tó jẹ́ ọba ní ìlú Ẹdẹ. Gbogbo àwọn yìí ni ó ti ràn mí lọ́wọ́ ní láti kékeré. Nígbà tí mo dàgbà, ilé ìwé mi, a lọ ṣojú wọn fún tá bá ṣe ìdíje, tó jẹ́ nígbà tó yá gan, mo tó lọ ṣe represent ilé ìwé mi l'Abuja láyé àwọn rural better life, láyé àwọn Babangida. Gbogbo ẹ̀ tó ti lọ sí Abuja, tó ti gbé mi káàkiri, ó tún gbé mi lọ sí orílẹ̀-èdè. Jẹ́ pé mo ti ń wò pé àlàbọ̀rùn ó ti ń dẹ́rù mọ́ mi lọ́wọ́. Ìwé lè sọ fún mi pé báyìí tó mú kinní yìí, ó lọ́kùnkúndùn kó tẹra mọ́. Tó bá tẹra mọ́, ó tó jẹ, ó tó fúnyàn jẹ. Lọ́rí pé èmi náà sì mo farabalẹ̀ láti gbọ́ ohùn Ẹlẹ́dàá mi nípa ẹ̀. Mo sì dúpẹ́ pé kò wù mí. Èmi lénìí pé mo ṣe ń ṣe náà ni ìmọ̀ yẹn tún ń fẹ̀ sí, náà làwọn ẹ̀dẹ̀ tún mọ̀ mí. Ìyẹn ló wá mú mi pé tí n bá fẹ́ ṣe tèmi, mo fẹ́ dá ibì kan sílẹ̀. Ìgbà tí mo rí pé nǹkan tí bàbá mi ń ṣe, àwọn èèyàn wá ń wo ìlú oríṣiríṣi. Tí wọ́n bá dẹ̀ lọ fún exhibition festival, wọ́n á kó lọ́wọ́. Wọ́n á wò pé ìgbà yẹn bàbá mi máa gba àwọn ìlú, àwọn onílù, wọ́n pè wọ́n, lágbájá à ń lọ ibì kan, wà tẹ̀lé lọ bí bẹ́ẹ̀ wá pé bàbá wa. Tó bá dé bẹ́ẹ̀, wáyé tí mi ò kú ní gbogbo ìlú yìí lójú kan. Torí a rí ìlú kan tó jẹ́ pé ìlú dòdò kan lásán kò complete mẹ́. Jẹ́ pé wọ́n lè má romi le, wọ́n lè má ní gúdúgúdú. Ìlú mi wà jẹ́ pé mo tiẹ̀ ní gúdúgúdú. Jẹ́ pé wọ́n ṣẹ̀ yá ìlú ìyá gúdúgúdú, wọ́n pe ọ̀rẹ́ wọn tó ní láti ìlú mi wá ni. Jẹ́ pé tó bá kó ń ṣe ìwádìí lórí ìlú ilẹ̀ Yorùbá, tó ń sọ pé máa lọ sí ìlú Ẹdẹ, ó mọ ìlú tó bí ìlú, ní tán fi ìlú ṣe, àwọn ìlú yìí wà á rí wọn. Mo rò pé jẹ́ kí n kó gba àwọn ìlú jọ sí ìlú Ẹdẹ. Gbogbo àwọn ọ̀mọ̀wé, ọmọléèwé, àwọn ọ̀dọ́ kan wá mọ̀ nípa orísun ìlú lílù nílẹ̀ Yorùbá, bá a ṣe ń lù, bá a ṣe ń gbọ́, bá a ṣe ń jó sí. Èyí ló mú mi kó kiní yìí jọ. Tá sì tún ń kó jọ lọ́wọ́. Jẹ́ ṣì ń lọ lọ́wọ́ àti àwọn míì wà káàtì ẹ̀rí wọn. Èmi ń wá bá a ṣe máa rí igi ẹ̀, wọ́n ṣe ń gbẹ ká tó lè fawọ́ bò. Jẹ́ ṣì ń lọ, ó sì ná wa lówó, àṣìṣe ìṣídẹ̀ wà nínú. Nítorí bí ààfin ìyẹn pé ààfin ìlú ni wọ́n á pè. Tó mo ti kọ́kọ́ pè ní rat drum tẹ́lẹ̀, tó
Royal Home of African Talking Drum wọ́n á rò pé ní ìfẹ́dẹ̀ Gẹ̀ẹ́sì jẹ́ kí n wá orúkọ míì tí ò ní gòkè tó sì máa ní kìmí ni mo fi ronú ààfin ìlú tí mo fi orúkọ yẹn sílẹ̀ pé ààfin ìlú ni yóò mọ̀ jẹ́ tàbí change ẹ̀ ní ọdún 2020 láti láti drum a change ẹ̀ sí àpàrọ̀ orúkọ náà sí ààfin ìlú tí gbogbo èèyàn ṣe ti tẹ́wọ́ gbà lẹ́nu tó lọ́wọ́ dẹ̀ ti kọ́ àmì sí. Oríṣiríṣi ìpèníjà yàrá ní o tó gẹ́gẹ́ pé mo jẹ́ ọmọọba ó fì mí díẹ̀ torí ìnáwó ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́dún kan tí ó di pé àwọn kan sọ̀rọ̀ sí mi pé ọmọọba máa ń lù ní iṣẹ́ wo ló fẹ́ máa ṣe yẹn àti láwọn ọ̀rẹ́ tí wọ́n tẹ̀ láwọn bá mi sọ̀rọ̀ ẹ̀ náà pé ìṣẹ̀lẹ̀ pé mi ò mọ tí mo ń ṣe pé àbí ìṣó bá tiẹ̀ níṣẹ́ àtẹ̀sẹ̀ iṣẹ́ ló ká bọ̀ àṣẹ kìíní kan èmi ò sì ríra mi ní ẹni tí ń ṣiṣẹ́ oṣù yìí láti kékeré mi lọ tó bẹ́ẹ̀ mo ṣiṣẹ́ fún yàn mi ò ríra mi bẹ̀ tó kò sínú àlá mi kò sì sábà pé ní ayé tí mo wá ó dá nǹkan tí mo wá gbé ṣe lórí pé gbogbo yìí Ọlọ́run fi hàn mí láti lè ṣe olùpẹ́ lẹ́nìí gbogbo àwọn tí wọ́n ń bínú pé mo fẹ́ máa lù gbà tí mo mọ ọ̀sán rò bóyá tó fẹ́ máa lọ lùfẹ́ lẹ́yìn àwọn òòṣà káàkiri tó fẹ́ máa lù lẹ́yìn eléré ni ṣùgbọ́n nígbà tí wọ́n rí ọ̀nà tí mo gbé gbà gbogbo wọn ni wọ́n gbárùkù tí wọ́n mi tó ń ṣe bẹ́ẹ̀ ní ẹ̀dùn méjì ẹ̀bẹ̀ bíi pé àwọn sì ní lọ́nà kan wọ́n sì gbogbo wọn lẹ́yìn tó bá rí lórí DSTV tó bá rí nínú ìwé ìròyìn wọ́n fi pamọ́ tí wọ́n fi hàn mí ọ̀rẹ́ mi ni that is my childhood friend tó a dúpẹ́ lẹ́nu pé mi ò bá wọn lójú jẹ́ mi ò sì bínú sáwọn náà torí wọn ò rí ìran tèmi rí mi pé wọ́n ti rò pé gbogbo àwọn àgbọ́dọ̀ ní táì gbogbo alágbọ́dọ̀ ṣiṣẹ́ oṣù orí ẹnì kọ̀ọ̀kan ó yàtọ̀ sórí gbogbo àwọn ìpèníjà yẹn ó domi tútù sí mi lọ́kàn tán ṣùgbọ́n mi ò ríro torí ìyá mi fọkàn sí ìyá mi fi ọwọ́ sí tí ìyá mi bá fọwọ́ sí kò bá lè bọ̀ tí ìyá mi bá fẹ́ bàbá fẹ́ ìyá mi ó fọwọ́ sí ó tì mí lẹ́yìn kò tó kù pẹ́ fún yẹn gbélé ní pé ẹ̀yìn ẹ̀dẹ̀ tó ń dára bàbá mi tó fi sílẹ̀ tó pé mo lè gbé nínú gbogbo àwọn ọmọ ó jẹ́ nǹkan tí ó ń dùn mí náà lẹ́nu pé wọ́n ń ti ara iṣẹ́ mi lẹ́nu wọ́n fi ń rántí bàbá mi lójoojúmọ́ àfọjọ́ tí mi ò bá sí ààfin ìlú ìtàn bàbá mi ò ní jáde láti má sọ fáyé tó inú mi sì dùn fún èyí pé ojoojúmọ́ ni à ń ṣe ayẹyẹ bàbá mi ní ààfin gba àwọn ìpèníjà pọ̀ lóríṣiríṣi pé ká ṣe nǹkan míì láti jẹ́ ká lómi á fojú aláìpé yẹn wò nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ nígbà tó yá ọ̀run fọrùn gbogbo ọ̀fọ̀rùn pé ìwọ gan wò bí ipò tẹ̀ tó lè bá mi ṣe ó ti kọ́kọ́ san 70% tó lè bá mi ṣe létí gbàdé pé pé Ọlọ́run ń jẹ́ kí àgbo náà gbòòrò sí lójoojúmọ́ fún àfọlùlé fún ilẹ̀ Yorùbá torí mo fẹ́ kí àwọn tó jẹ́ onílù káwọn náà ráyé wá wọ́n ráyé ṣe nípa wípé ìgbáyé gbádùn wọn ó gbádùn tí a bá wò torí pé ẹ̀sọ́ lẹ́ẹ̀kan pé iṣẹ́ àgbẹ̀ ó jẹ́ káwọn ọmọ àwọn bàbá onílù yìí tán bá ti lè ní OND báwo pa àwọn olè ṣiṣẹ́ yẹn mọ́ ìkọ́sí tán fi ń lọ̀ wọ́n àwọn náà ò sì gbéra wọn ni tó bá ṣe pé wọ́n ní bá ṣe onígbà bá ṣe gbé gbá ẹ̀ èmi ò rò pé ẹnìkan lè fi lọ̀kulọ̀ lọ mí tí mo bá fẹ́ tí ìbá ti lè fẹ́ mi ò fẹ́ mi ìgbà tí mò ń struggle gan tí ò títí kankan èyí lè bá kú gbà àwọn ìpè gbígbà tí ọlọ́lẹ̀ ti jẹ́ kí n mọ tí mo fẹsẹ̀ fẹ́ pé mi ò ní ìgbà pé mi ò gba aṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀ kò ní kébi ó pa mí torí gbà mí ibi tí mo bá délé ni mo rí i pé tí mo bá ti lè gba owó tí yẹ kí n gbà mo ti kó bá àwọn tó ń bọ̀ lẹ́yìn ìlú tó wà ààfin ìlú gan èlò la fún èlò ní mọ́gbà lọ́wọ́ wa pé ó ti kó bá àwọn ọmọ yẹn pé ààfin ìlú gba iye báyìí lọ́wọ́ yín tàwọn bá wọn torí ẹni tó ń wò wájú pé bó ṣe gbéṣẹ́ tiẹ̀ tó yàtọ̀ sáwọn iye báyìí náà fi ń lọ òun gan tó mo ń ṣe ní pé mo fẹ́ jẹ́ àmbásádọ̀ wọn tọ́lọ́ náà fún mi ṣe pé láti kọ ìyà fún wọn láti rí gbogbo aṣojú lẹ́ pé nǹkan tí mo bá gbé kalẹ̀ làwọn náà àwọn yóò bá wọn tẹ̀lé wọn lẹ́ pé mo fẹ́ kí gbogbo àwọn ọmọ tó ń gbọ̀kadà kiri kan padà síṣẹ́ ìlú kí ló jẹ́ kí tó bá yá ń sè pé àní ìdílé ọmọ Yorùbá kankan má bá ìlú kan mẹ́ ẹ wò ó sì tí ọmọ Yorùbá kan bá nílùú kan nílé gbòógì láṣepọ̀ tó lẹ́dẹ̀ẹ́ yìí ṣé ẹni tí wọ́n rà lọ́wọ́ rẹ̀ kò ní lè san tax
á sanwó ìjọba, á sanwó sukú ọmọ tí ó ń tàlù. Tó bá ń rí lù tà tó ń ráwọn èèyàn kọ́ nílùú, kò dé dandan kó lọ lù lóde mọ́, torí yẹn gan máa tó ẹ̀. Bí tó bá ti jókòó tó ti ń ṣe tó ti ń lù 100 tó fẹ́ ṣe lẹ́yìn kan tó pé ń ṣòkò kan bí kan wà lọ lù bẹ́ẹ̀ tó ti mọ tó mú wá ń bẹ̀ lọ́dún tí mọ iye tó gbà lórí ìlú kọ̀ọ̀kan lọ́jọ́ 100. Gbogbo yìí ni pé tí ìjọba bá wá tẹ́wọ́ gbà pé a lè ráwọn òyìnbó kan tá à lè bá instrument wọn nílé wọn, bó ṣe dùrù, bó ṣe fèrè. Ẹ wo Obama, saxophonist ni. Gbogbo àwọn ààrẹ orílẹ̀-èdè oríṣi ní ìlú òyìnbó wọn náà mọ instrument kan play tó sì jẹ́ pé wọ́n ní nílé. Ẹ wá wò bí àwọn tó ń ṣe bí wọ́n ṣe ń tà, tí àwọn náà bá lè ṣe irú èyí tí ìjọba bá bá fọwọ́ sí. Ẹ wo gbogbo àwọn onílù, kò sí nǹkan tó ní kí wọ́n má mú wọn mọ́ra ní àtàkọ̀tọ̀ kí wọ́n máa lè gbowó. Ẹ wo àwọn onílù láàfin, ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbowó oṣù, wọ́n sì jí lọ sẹ́yìn fún ọba láàárọ̀. Tọ́mọ tí ojú ẹ̀ ti wá là tí bàbá òun kankan gidi wálé ní òní wọn tún kọ́ntínú. Ẹ̀pásá ti ń parẹ́ torí encourage wọn. Kí ló ní kí wọ́n má mú onílù mọ́ ara àwọn tí wọ́n ń sanwó oṣù fún láti local government, tí wọ́n ń sanwó oṣù fáwọn ìjòyè àtọba. Gbogbo yìí náà làwọn náà ń salápá wà pé ìjọba gbọ́dọ̀ máa fún àwọn onílù láàfin ní owó oṣù kó ní wọ́n lè wú kásá wọn bá parẹ́. Tó bá yẹ kó tọ́ ni wọ́n gbé Ministry of Art and Culture sílẹ̀. Gbogbo yìí ni ó yẹ kí ó jẹ́ ojúṣe wọn. Gbogbo yìí lè fi wò pé àfojúsùn mi ni pé tó bá yá kò ní sí ọmọ Yorùbá kankan tí ò ní mọ̀ lùlù, tí ò sì ní lílù kan. Ìdílé kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá máa nílù kan. A lè fi ìlú máa ṣe sẹ́nu géètì wa tó bẹ́ẹ̀ àlejò bá wá kán fi ọ̀pá sí kó má bìlà. Ẹ ńlẹ̀ ńlẹ́ o, kókó ìlú yẹn lásán ọ́ ti bàbá ẹ̀ fún wà lẹ́nu ọ̀nà. Tí ìdílé kọ̀ọ̀kan bá gbé lókè kéèké sí ẹnu ọ̀nà ilé wọn, tí bàbá onílù tí àwọn onílù tí wọ́n rà lọ́wọ́ wọn káwọn náà ò ní ráyé gbé. Á lè tún dàbí ẹ̀ṣọ́ lára ẹnu ọ̀nà, wọ́n fi gbé wọn fi decorate. Gbogbo àwọn èyí níbi náà ló lóríṣiríṣi tá a sì ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí ẹ̀. Ojúṣe ni pé kí ìlú ilẹ̀ Yorùbá kéde wá tẹ̀tù mọ́ parẹ́, torí o gbọ́dọ̀ jó onílù kó o má gbóyèdè, torí ó fi pòwe, ó fi kíyàn. Gbogbo àwọn nǹkan yìí ni à ń ṣe náà la fi dá ààfin sílẹ̀ káwọn ènìyàn wá kọ́ nípa èdè Yorùbá, èdè wa, ijó wa, orin wa, ìlú wa. Àsìkò parẹ́ la fi dá ààfin sílẹ̀. Bẹ́ẹ̀ ni mo ní ọmọ tó nífẹ̀ẹ́ sí, kò lè tún láwọn ọmọ, torí tí wọ́n bá fi dá ọmọ ẹnìkan ajẹ́pàlà tí mo gbé kalẹ̀ ò fẹ́ ṣe. Mo láwọn ọmọ lóríṣiríṣi tí wọ́n nífẹ̀ẹ́ sí àṣà yìí tí mo jẹ́ ká nífẹ̀ẹ́ sí. Ẹ pé mò ń ṣe ní ìdílé mi gan tí mo bá ti rí ọmọ kékeré bóyá ọmọ àgbọ̀n, ọmọ àbúrò tó nífẹ̀ẹ́ sí ìlú, mo máa ń fi ìlú ṣe ẹ̀bùn ọjọ́ ìbí fún. Pé tó bá ní lọ́wọ́, bébí náà ṣe ní láti kékeré, ó ṣeé ṣe ó nífẹ̀ẹ́ sí. Tó bá yẹ ti rí pé ó nífẹ̀ẹ́ sí láti kékeré rẹ̀, máa ń fún wọn. So mo ní àwọn ọmọ tí mo bí, mo tún wá láwọn ọmọ ẹbí ará tí mo tún fi ìlú yìí sí ọ̀nà wọn pé kí wọ́n lè nífẹ̀ẹ́ sí ju bí wọ́n ṣe nífẹ̀ẹ́ rẹ̀. So mo ní wọn tó pọ̀ báyìí lóríṣiríṣi. Mo gba àwọn ará ilé níyànjú kí wọ́n tẹra mọ́ àṣà àti ìṣe wọn. Inú èdè wa gangan ó ṣe pàtàkì láti jẹ́ kí àwọn ọmọ wa ká sọ èdè wa. Tí bàbá bá wa sọ sí wa táwa gbọ́, kò sí tìjú níbẹ̀ ká jẹ́ káwọn ọmọ wọn gbà. Ọmọ gan tá a fẹ́ gbọ́ Gẹ̀ẹ́sì, ó gbọ́dọ̀ mọ èdè Yorùbá tí ó tú Gẹ̀ẹ́sì sí, ó jẹ́ èdè abínibí rẹ̀ ní èdè elédè kí wọ́n fi yé. Torí tá a bá ní pé bóyá Gẹ̀ẹ́sì èdè elédè nìkan ni kankan, kí ni ó jẹ́ kó mọ̀ tú èdè elédè tí ó fi yé tí wọ́n ń sọ. So ó ṣe pàtàkì kí a jẹ́ káwọn ọmọ wa mọ èdè wa. Nínú èdè wa náà wọ́n ti mọ àṣà wa, ni wọ́n ti mọ orin wa. A sì ti bọ́ sí ayé àlàjú ṣe pé gbogbo ọmọ ló ti doníjó, ló ti dolórin. Ṣùgbọ́n orin tí a bá fi sí lẹ́nu sí náà ni ó kọ́. Ọmọ tá a bá ti fà àṣà wa hàn, orin tí ó kọ́ ń sìn àṣà wa ni ó fi gbé lárugẹ. So gbogbo èyí ni mo lọ gbà wò bí. Kò sì tó gbàjọba náà nímọ̀ràn kó má pa èdè Yorùbá nílé ìwé o. Wọ́n jẹ́ máa kọ́. Táwọn bá ń kọ́ léèwé, táwọn òbí náà ń sọ, yóò ràn wá lọ́wọ́, náà ló ran àwọn náà lọ́wọ́ tàbí lè sùn dé wọn. Àtàwa náà a kọ́ léèwé, kọ́ nílé. Torí lẹ́ẹ̀kan sí mo ra àwọn òbí. Jẹ́ ká fi àṣà àti ìṣe ran àwọn ọmọ wa, torí wọ́n ní nígbà bá fi àwọn ọmọ
wọn ní mọ́ parẹ́ ni Yorùbá ò ní parẹ́ o Yorùbá ò ní bàjẹ́ o.